In 1998, when I was 7 years old, ni mo kọ́kọ́ lọ dàgbálé. 7 years. Yes, sir. Mo bẹ̀rẹ̀ sí ní mo rent ilé àkọ́kọ́ tí mò ń gbé. Ọmọ ọdún méje. Ní ọmọ ọdún méje. Mi ò tí wọ primary school. How báwo ni yẹn ṣe jẹ́? Alhaji Sheik Muhammad Jamiu Ajadi Sanusi àmì Ọlọ́run. Ó wá ní nǹkan kan tó fẹ́ bá wa sọ lónìí. Ṣùgbọ́n ọ̀nà ọ̀rọ̀ tún lè ní fẹ́ gbégbà gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé a ṣètò bí ẹni orí ẹ̀ yàtọ̀ ní Kasinati. Kí ló ń jẹ́ mọ́ṣáláṣí gan? Àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà tèmi àti wọ́n fẹ́ sọ kó tó di pa wá lọ sórí ọ̀rọ̀ mọ́ṣáláṣí. Ẹ máa bá wa ká lọ o, ọmọ àwọlé ń sìn. Àjọ fẹ́ bẹ̀rẹ̀. Mo jẹ́ ọmọ bíbí ìlú Kìṣí ní Ọ̀yọ́ State. Ọ̀yọ́ State. Ọmọ Kìṣí ni mi ní Òkè Ògùn ní Ọ̀yọ́ State. Ìlísí Yorùmọ̀ ọmọ àdásógbó sómi ọkà dómi wẹ̀. Ìlú mi jẹ́ ìlú pàtàkì ó sì kún mi lẹ́mìí. Ṣé wọ́n sọ fún wa pé ìlànà kakọ̀ dìmú ha ala kulli balda. Ìlú ẹ̀ tí síwájú ju gbogbo ìlú lọ. Ìlú mi ló dáa jù láyé. Kí lẹ fẹ́ fi pín? Lẹ́yìn ìlú méjì náà ló bẹ láyé. Ìlú mi àtàwọn tó kù. Alhamdulilayi wa salatu wa salamu ala sayyidina Muhammad. Adúpẹ́ fọ́lọ́run jùlọ asasalatu fasiwaju ẹ̀dá Muhammad. Adápadà ẹ̀san ládá tí ń bẹ bí asalatu Olúwa kó pín kárí gbogbo wa. Ohun tí mo rí bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ ni wípé mo kí yín mo dẹ̀ bá yín yọ̀. Ohun tí ó bá wọ̀tí kéèyàn ṣe ó wọ̀tí kéèyàn do it best. Mo kí yín fún dedication yín. Gbogbo ohun téèyàn bá ń ṣe kó múra sí dáadáa. Bálágbẹ̀dẹ bá lulure lójú kankan kan máa jáde. Bẹ́ẹ̀ni. Torí pé ẹ̀ ń ṣe dáadáa. And I watch a lot of your programs and many others. Mo máa ń láǹfààní kódà tó bá yẹ pé lóru àbí tí n bá wà lọ ìbò máa jókòó máa wo so many things lórí ẹ̀rọ ayélujára. Ṣé mo wípé àdìsí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní alhikmatu dalla ó ní ọgbọ́n sọnù ibi tẹ́ ẹ bá ti rí ẹ bù so. Ọgbọ́n sọnù. Ibi tẹ́ ẹ bá ti rí ẹ bù so. Àkàzà ibi ẹ bá ti rí ẹ mú so. Ọgbọ́n òye wà kákàkiri síbi téèyàn ò sì lè kọ́gbọ́n síbi téèyàn ò dẹ̀ ti lè kọ́ òye. So àwọn ọgbọ́n òye ìmọ̀ tẹ́ fi ń ṣètò yín yẹn ẹni ìmọ̀ kan tí ó ṣe despite wípé a ti pàdé for like 5 years ago. Bẹ́ẹ̀ni. Ẹni ìmọ̀ ohun tí ó ń ṣe and God is lifting you up and that's the best thing. So mo pè yín nígbà tí mo pè yín yẹn láti lè ṣàfihàn wípé àwọn ènìyàn ńláńlá tẹ́ẹ̀mọ̀ wọ́n rí yín wọ́n sì ń wò yín. Kábíyèsí Ọlọ́run. Òun tẹ́ ń ṣe yẹn ẹ tẹra mọ́ dáadáa. Allahu Akbar Ọlọ́run mo máa dúpẹ́ o mo dúpẹ́ o ìyẹn náà ni mo ń sọ o pé iṣẹ́ tó bá ń ṣe máa tẹra mọ́ àwọn èèyàn wò ẹ́ àmì Ọlọ́run ọ̀pọ̀ máa ń rí ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa tá làmì Ọlọ́run gangan. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ wípé èèyàn bíi ti yín náà lèmi náà. Apárùkọ ọ̀gá jù kan àǹfààní àti gèrè ebè ní kejì ní. So àǹfààní tọ́lọ́run fún èèyàn gẹ́gẹ́ bí ẹ̀bùn ló ń fa àmì Ọlọ́run lélẹ̀. Ẹ mọ̀ pé pléyà pọ̀ lórí fíìdì níjọ́ yẹn kí jẹjẹ Okocha tó gba handbag as captain. Bẹ́ẹ̀ni. Pléyà dẹ̀ pọ̀ lórí fíìdì níjọ́ yẹn tó fò pé àwọn tàríbò west bílẹ̀ ayé ṣe nìyẹn. Gbogbo wa máa wà lórí fíìdì but afẹ́ akọ láwọn àsìkò kan bí ní gbogbo ìgbà lọ táwọn bá ń ṣe àwọn kan máa mú wájú nínú ìfẹ́ Ọlọ́run balẹ̀. Kì í ṣe pé torí pé wọ́n dájú àwọn tó kù lọ. Ẹ̀ka fún wọn láwọn àǹfààní kan táwọn Ọlọ́run fẹ́ lò. Bóyá ti àwọn òbí tí wọ́n kún ju tòbí ẹlòmíì lọ. Yẹn la fi máa mọ̀ wípé iṣẹ́ kọ́ lówó. Àwọn nǹkan kan wà tí kálukú ń ṣe tó yẹ pé thousands of people millions èèyàn wọ́n mọ kíní yẹn sí tí wọ́n gan bá rí wọn máa gbà ilé tó mọ kíní ṣe. Ṣùgbọ́n Ọlọ́run mọ bó ṣe máa wọn géèjì iṣẹ́ pẹ̀lú àlùbáríkà. Iṣẹ́ ẹlòmíì kékeré báyìí ni àlùbáríkà rẹ̀ á tó léyìí. Iṣẹ́ ẹlòmíì dédé léyìí ni àlùbáríkà rẹ̀ ò ní ju kọ́ọ̀bù kan lọ. Ètò iṣẹ́ Ọlọ́run ni mo fi yẹn tún bá gbogbo wa sọ̀rọ̀ ni o iṣẹ́ kan lówó tó bá dé dáa fún wọn kan máa dúpẹ́ ni o má pé torí pé ó gbọ́dọ̀ jẹ́wọ́ kò sí ohun tó sọ ọ́ di túláàsì pé wọ́n lọ gbọ́dọ̀ jẹ́ kó o jó lórí gẹ́lẹ́ bí ò ti sí ohun tó sọ ọ́ di túláàsì káwọn kan jẹ́ ẹrú bọ̀tì ètò ní Ọlọ́run ọba ti pín ó dẹ̀ ti tó. Mo jẹ́ ọmọ bíbí ìlú Kìṣí ní Ọ̀yọ́ State. Ọ̀yọ́ State. Ọmọ Kìṣí ni mi ní Òkè Ògùn ní Ọ̀yọ́ State. Ìlísí Yorùmọ̀ ọmọ àdásógbó sómi ọkà dómi wẹ̀. Ìlú mi jẹ́ ìlú pàtàkì ó sì kún mi lẹ́mìí. Ṣé wọ́n sọ fún wa pé ìlànà kakọ̀ dìmú ha ala kulli balda. Ìlú ẹ̀ tí síwájú ju gbogbo ìlú lọ. Ìlú mi ló dáa jù láyé. Kí lẹ fẹ́ fi pín? Lẹ́yìn ìlú méjì náà ló bẹ láyé. Ìlú mi àtàwọn tó kù. Ṣé Kìṣí yẹn lẹ ti wá ṣe kékeré gbogbo ẹ̀ ní àbí báwo? Mo ṣe kékeré ní Kìṣí. Okay. To some extent. Torí mi ò tí kó kékeré náà ọmọ kékeré sí mi. So torí mo ṣe 33 years ní April 4 tó lọ
April 4 ọjọ́ kẹrin oṣù kẹrin tún lọ́jọ́ ìbí wọn ọjọ́ títí wa náà bẹ̀rẹ̀. mo ṣe kékeré ní kìí torí bẹ̀rẹ̀ bí mo ṣe ìyá mi bàbá mi ń bẹ wọn á dẹ̀ bẹ dáadáa wọn sáfà àwọn sálákọ̀wé ó ṣòwò ni wọn nígbàgbọ́ ní Ọlọ́run. kí ni màmá ń tà? àwọn táwọn nígbà yẹn ni nígbà yẹn kí ló ń tà nígbà yẹn? wọn ta aṣọ ta ẹrù ọmọ ta àwọn abọ́ ìyàwó kọ̀ọ̀kan nígbà yẹn màá mi wá pẹ̀lú mi èmi ni màá mi ń tà sí àwọn ẹ̀gbọ́n mi. Allahu Akbar. ṣe mọ̀ pé bí èèyàn bá ṣòwò débì kan ọmọ ẹni lòwò ẹni. ọmọ ẹni lòwò ẹni. ọmọ ẹni fún ẹ débì kan torí gbogbo dídá fún òsínbi pé wọ́n ṣe wàhálà ó dìgbà táwọn ọmọ rẹ bá di ṣọ́ọ̀ bẹ́ẹ̀ bá àwọn tán bá dá ṣe nǹkan lónìí lójú oorun lọ́wọ́ wa gbà wọ́n sì ń ṣe nǹkan kílẹ̀ ń ṣe ẹ̀ ń sùn ni àti báwọn ọmọ mi ń ṣe èmi náà mọ̀ ṣe ọjọ́ tí ọmọ yìí ò bá ti máa ṣe fún yín jẹ ẹ sì wà lọ́dún iṣẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sinmi adúgbò púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run jùlọ mo ṣe kékeré ní Kìsì sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ torí bẹ́ẹ̀ náà bí mi sí torí pé mo tètè bẹ̀rẹ̀ iṣẹ́. irú iṣẹ́ wo? ẹ ṣe gbogbo iṣẹ́ mi tí mo ń ṣe ní sí àfikún ni mi ì ṣiṣẹ́ mi níbẹ̀rẹ̀ ayé mi èyí tí mo dẹ̀ máa ṣe títí táyé máa fi tọ́nà nìyẹn òun ní iṣẹ́ àfa mo jẹ́ oníwàásí mo dẹ̀ tètè bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn mo bẹ̀rẹ̀ sí ní ṣe wàásí mo fẹ́ pọ́ ọmọ ọdún mẹ́ta ni. ọdún mẹ́ta. ẹ̀yin lẹ béèrè pé kí ló fa àmì Ọlọ́run tó bí àmì Ọlọ́run ò sí nínú orúkọ súná mi ò sí nínú orúkọ kẹ́lẹ́ mi àwọn èèyàn náà pé èèyàn bá fi lè rí báyìí àmì Ọlọ́run lélẹ́yìí o tó bí àmì Ọlọ́run yẹn o mo láǹfààní àti tètè sọ̀rọ̀ àti tètè kì í ṣe pé ọ̀rọ̀ kọ́rọ̀ máa kọ́ yẹn lẹ́nu kọ́rọ̀ tó dá ṣáká gidi gan mo ti ń ṣe wáàsí ọmọ ọdún méjìlé going to 3 years mo ti bẹ̀rẹ̀ wáàsí nínú àwẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ mi ò tí ì mọ gba àwẹ̀ tí mi fi ń ṣe wáàsí èmi gan ò tí ì mọ gba àwẹ̀ nígbà náà orúkọ mi tó popular jù nílùú wa ni ìmáàmù ọgbà àwẹ̀ torí mo ní mọ́sálásí mo ti ń kírun fáwọn èèyàn nínú àwẹ̀ èmi máa dẹ̀ sí wáàsí àtàgbà àtọmọdé èmi gan gẹ́gẹ́ bí ọmọdé ò tí ì ní agbára àwẹ̀ ó kọ tó tún kọ́kọ́ popular ń gbà yẹn ni ìmáàmù ọgbà mọ́sálásí mo lẹ́tí máa kírun lórí mọ́sálásí ọ̀dọ̀ ìmáàmù ọgbà àwẹ̀ àṣírí kan ni mo gé fún yẹn o. à ń gbádùn ẹ̀. so títí bó ṣe bẹ̀rẹ̀ lọ́nìyẹn kásàdúrà fún yàn kó gbà lẹ́sẹ̀kẹsẹ̀ àmì Ọlọ́run lélẹ́yìí o kéèyàn sọ̀rọ̀ kó kẹjọ́ wá kágbàlagbà kẹjọ́ wá lọ́dọ̀ ọmọdé ó dáa kọ́ yọ ẹ̀bí kọ́ yọ irú ọmọ olélẹ́yìí ibi tí àmì Ọlọ́run ti bẹ̀rẹ̀ dáàdì mo dẹ̀ bẹ̀rẹ̀ kiri ẹ̀ dáàdì mi ò really support mi torí pé lójú wọn bí ẹni tí àlìjánu kó sí nínú kò sẹ́ni tí ò mọ̀ gbé ohun tọ́mọ yìí ṣe yìí ó kọjá òye. àzọ́mà ó léyìí gbọ̀ngbọ̀n so ó tọ́ lè máa tẹ̀lé pé má jẹ́ kọ́ pa ó má jẹ́ kọ́ Ọlọ́run tó lẹ́rù olólùsùkà á bá mi gbé so àwọn nǹkan ara láti kékeré tó yẹ pé téèyàn bá ẹnu ara ẹ̀ sọ jù ló dàbí ìgbéraga Ọlọ́run ò dẹ̀ fẹ́ ṣùgbọ́n à ń fi léyìí à ń fi sọ iṣẹ́ Ọlọ́run ní 1998 when I was 7 years old ni mo kọ́kọ́ lọ dágbálé. 7 years. Yes sir. Mo bẹ̀rẹ̀ sí ní mo rẹ́ǹtì ilé àkọ́kọ́ tí mo ń gbé. ọmọ ọdún méje. ní ọmọ ọdún méje mi ò tí wọ primary school. báwo ni yẹn ṣe jẹ́. sẹ́rí wáàsí tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe láti kékeré yẹn. ọ̀sẹ̀ tí màá ṣàdúrà fún tádùá rẹ̀ ó gbà tí ò ní padà wá dúpẹ́. wọ́n wá fún mi yẹn tọrọ wá fún mi kọ́kọ́ owó tó fún mi yẹn kò pamọ́. láti kékeré mo ti mọ kéèyàn ọmọ owó pamọ́ kéèyàn dẹ̀ láàánú wọ́n bá fún mi má pamọ́ díẹ̀díẹ̀ nígbà tí wàhálà wa pọ̀ lé màmí àwọn ti travel wọn lọlẹ̀ Haúsá ó nílùú kan tí wọ́n kù ní bàbá ńlá ní Niger State màmí lọ́bẹ̀ so ó ti wá di wípé ibi tí mo wà yẹn mi ò really wà comfortable tí n bá fẹ́ jáde àwọn ẹbí dáàdi bí ó tó ti lọ mo ṣe tẹ̀lé owó jọ nù ọ̀rẹ́ bọ̀dá mi kan wà ìyẹn ni mo lọ bá òun ló ṣe onídùúró fún mi gàrà ọmọ ọdún méje gbalé ọdún méje èló lẹ gbalé ńgbà yẹn. vividly lè rántí mọ́ but it was a night. má lọ wá sẹ́ẹ̀tì yàrá. láìpẹ́ àkànrà bẹ́ẹ̀dì àfọ̀n àìsàn àwa kì í yunra. ilé tí mò ń sọ lọ́dún yìí ilé yẹn wọ́n pè é ní ilé Ajagunna ọ̀rẹ́ bọ̀dá mi tó ṣàtọ́kùn ilé fún mi ní 1998 wọ́n pè ní Núrù. ẹjọ́ bá fẹ́ parọ́ ní òpó ẹlẹ́rìí wọn wà ní ọ̀run náà. ní òkè ọmọdé ní gbogbo àdúgbò tí mo sọ yìí níwájú ilé àṣà lọ́yọ̀ lókè ọmọdé ní Kìsì. ní Kìsì. tí ọba fẹ́ ní béèrè tí ọba fẹ́ ráyè kọ́ wọkọ̀ kọ́ lọ béèrè gbogbo ọdún. a lọ béèrè ló mú fún wọn ní typical address. ok. sọ kó tó di pé dáàdì mi wá mú mi lọ́wọ́ pé ilé ìwé ni gbogbo yẹn lọ tó ráwọn bàbá wọn kàwé àwọn bàbá wọn kàwé olùsòwò ni wọn púpọ̀ náà àwọn ẹ̀gbọ́n wa míì náà àwọn aṣáájú wa kan kàwé rẹpẹtẹpẹtẹ púpọ̀ nu wọn ò kàwé tán bá ti bá débi kan báyìí wọ́n ti yọwọ́ wọ́n ti lọ bẹ̀rẹ̀ wò ṣíṣe ẹni tí ó ṣiṣẹ́ mọ́tò ẹni tí ó ṣiṣẹ́ ọwọ́
bá kó gbọ́ lọ LA primary school Òkè Àtìpá school kan ló ń jẹ́ bẹ́ẹ̀ LA primary school Òkè Àtìpá ní Kìṣì ẹ̀ mo lọ sí primary school àṣetán ní school náà èmi náà ní olórí oníwàásí mo dẹ̀ tún wà ní àwọn sport prefect orí mo mọ bọ́ọ̀lù gbá gan o Messi ṣé bí sìn tá a bá mú mi tán la máa mú Messi o la máa mú Ronaldo o Kasinaji bẹ́ẹ̀ mi bá mú tèmi tán Messi àti Ronaldo máa mú tiwọn tó bá kú lẹ́ni. Kábíyèsí Ọlọ́run. So mo jẹ́ oníwàásí ní school nígbà àwọn tó ń kọ́ wọn everybody like mi orí mi ò fìgbà kan ṣe bí ọmọdé rí mi Ọlọ́run ni iṣẹ́ mi ò lóòótọ́ ọmọdé gẹ́gẹ́ bí ẹ̀yà ọkọ̀ ẹ má sì mí gbọ́ ọkọ̀ Disney ọmọdé bẹ́ẹ̀ so mo jọ́ rẹ̀ mo túbọ̀ wá mo wọ ìgbà tá mo ṣe tán primary school mo wọ secondary school ní Kìṣì wà mbẹ̀ náà Kìṣì community grammar school mo ṣe táàmù kan ó ṣe kì í ṣe yíyà kan táàmù kan mo fi kúrò ní Kìṣì láti 2003 nígbà náà so bí ìrìn àjò yẹn sì bẹ̀rẹ̀ máa lọ sí Waasi káàkiri ọ̀gbọ̀rọ̀ Kìṣì Ìgbòho Ìgbẹ́tì Ṣakí mo pẹ́ Ṣakí gan wọ́n tún á gbé mi láti Ṣakí àwọn family mi kó wọ́n àwọn àgbàlagbà wá gbé mi pápálá yàká gidi ni o very stressful then so and hectic Ògbómọ̀ṣọ́ wọ́n káàkiri tí mo fi dé kù ní end of 2003 so ti pé 21 years ẹ ti wà lẹ́kọ̀ọ́ báyìí. Yes it's now 21 years. bọ́lá kọ́kọ́ dé sí ńgbà tẹ́ dé kọ́. mo dé sí ibìkan tí wọ́n pè ní Ọlọ́run níṣọlá yẹn tá a bá kù ní ìpájà Ayọ̀bọ̀ Bàdà then ó máa kọ́ Ọlọ́run níṣọlá ní area Lagos State náà ibẹ̀ yẹn ò tí ì lajú just imagine 21 years ago 21 years báàgì yẹn ṣe rí sí ti yàtọ̀ sí bó ṣe dé nígbà yẹn so ńgbà tí mo dẹ̀ dé mo kọ́ bá àwọn ọ̀rẹ́ wa kan ṣiṣẹ́ ọ̀dà láti mo dẹ́kọ̀ọ́ so ìyẹn ló jẹ́ kí n mọ̀ wípé kò sí èèyàn kan tó máa ṣídìí níbì kan lọ síbì kan tí ò ní kọ́kọ́ rí àwọn àmì wò kẹsẹ̀ rẹ̀ tó múlẹ̀ Ọlọ́run fẹ́ kẹsẹ̀ tó bá fèsì dojúkọ kan Ọlọ́run fẹ́ kẹsẹ̀ múlẹ̀ ni o tó bá kàn dúró bì kan lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá dúró báyìí gbà bíi mágnẹ́ẹ̀tì tí atẹ́gùn bá fẹ́ jù á sí ẹ̀ ń dì ẹ̀tí gbà míì kéèyàn rí ìrírí ajé kẹsẹ̀ múlẹ̀ bátẹ́gùn fẹ́ bíjì bá jà wá dùn so ẹni tí ò bá fẹ́ sí wàhálà rárá kò ní jẹ ọ̀rọ̀ tó máa lọ títì gbogbo nǹkan ó ń wá pẹ̀lú ètò Ọlọ́run dẹ̀ sì máa ń ṣiṣẹ́ nìyẹn so mo gbé ládùúgbò yẹn lẹ́yìn ìgbà tí mo kó ládùúgbò yẹn mo gbé ní sáìdì Fágbà 2004 end wọ 2005 mo gbé bẹ́ẹ̀ bí ẹ̀. Waasi yẹn náà dẹ̀ ń lọ gbogbo Waasi ni àwọn èèyàn ti ń pè mí káàkiri gan nígbà tí mo débẹ̀ yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pè mí Waasi mo ṣe ń Ìbàdàn after 6 months mo tó ṣe Waasi ní Ìbàdàn yẹn mo yẹ ṣe yẹn tán wọ́n gbó kíkí mi gbogbo bẹ̀ yẹn anybody náà kàn pè mí mo dẹ̀ láwọn àgbàlagbà bàbá ládùúgbò yẹn tí wọ́n jẹ́ ni Ọlọ́run tí gbogbo wọn tètè fà mí mọ́ra Ọlọ́run ò jẹ́ kí wọ́n kẹ́mi wọn ṣàtakò láwọn ṣéwù láwọn bàbá wa ṣéwù Tájù Adéjùmọ̀ nípàjà gbogbo wọn yẹn tètè fà mí mọ́ra so àwọn dẹ̀ níjàmọ́ wọn ní èrò wọn ní ẹ̀ka so ẹ̀ka abílẹ̀ ní a máa ṣe wá sí ẹ̀ka àtọ̀wọ̀n yẹn lọ́la tó lórí àwọn Samsudeen wọ́n máa wọṣọ funfun gbogbo wọn yẹn náà máa ń pè mí ní prógráàmù wọn káàkiri títí Waasi náà ni wọ́n mo ṣe tán kúrò mí Fágbà Waasi ni mo ṣe títí táwọn NASFAT fi pè mí ní ọdún tó ń ṣe 10 years tó dá NASFAT láì NASFAT was founded in 1995 so by 2005 tó pé 10 years tó dálẹ̀ èmi ni wọ́n pè ní Waasi ní aláùsá ní kẹjà lóko wa náà so gbogbo eléyẹn tètè ran kàríà mi lọ́wọ́. ìgbà yẹn social media gan tí pọ̀ tó yìí. social media kan ló jẹ́ kéèyàn ọmọ mi títí kí social media tó dé àti ìjọba Ọlọ́run lọ títí lọ́wọ́ mo kó ń bẹ̀ yẹn then October 23 2005 ṣe pé Bàdà Ayọ̀bọ̀ gbogbo bí tí mo ní mo gbé yẹn mo gbé pẹ̀lú àwọn yẹn Fágbà tí mo gbé for 10-11 months mo gbé pẹ̀lú àwọn yẹn adẹ pawọ́pọ̀ mo join ìjọ kan nígbà yẹn wọ́n pè wọ́n ní Habibudin Islamia Society of Nigeria Alhaji Wáídì Àríyọ̀ tó ń kọrin tó gbé Wáídì Àríyọ̀ àwọn ni chief mission àjọ yẹn nígbà yẹn bàbá wa Amiru Mikael Salahudeen àwọn ni Amiru ìjọ yẹn èmi ni oníwàásí ìjọ yẹn for that 10-11 months tí mo fi bá wọn ṣe tó ń gbà tí mo wá kó ń bẹ exactly September rather 2005 mo wá gba 3-bedroom flat. síbo. síbi ilé tẹ̀wé ilé rẹ́dì ilé tó fèsì. kábíyèsí Ọlọ́run. ilé tó fèsì ilé mi tèmi kọ́ la wà yìí. ilé yìí ẹ bá bọ́ta ilé rí mú dáadáa. ilé a máa ṣe mú dáadáa.
rẹ́ẹ̀dì. kábíyèsí o. ibẹ̀ ni mo gbalé sí 3 bedroom flat tó wà sálẹ̀. kí ló ń ṣẹlẹ̀ ń bí ń gbà yẹn. September yẹn mo gba ibi báyìí 3 bedroom flat. àwa ilé káàkiri àti wálé lọ gbogbo onúgan àwa dúró dálé mọ́ bẹ́ẹ̀ dálé mọ́ ò tí ì máa bọ́ mú báyìí. mo wá nawọ́ sí ọ̀nà bíi pé wọ́n sọ fún mi pé ọ̀nà bí ni ká wálé yẹn lọ. a bá wálé yẹn lọ nígbà tá a wálé lọ àwa a bá rí room and parlour níbí ẹgbẹ́ yìí this one the room na this very one. a bá rí room and parlour bẹ́ẹ̀ níbí room and parlour tá a rí ní ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn tó ń la wá lọ bá wọn sọ̀rọ̀ fún. kódà àti sọ̀rọ̀ àti negotiate bí ó ṣe jẹ́ ẹnìkan ó bá jáde à ń pè wọ́n ní ọkùnrin Rasheed wọ́n wà ní àwọn ilé tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ilé wọ́n bá jáde wọ́n bá wò báyìí. àwọn rí ẹni yìí níbi fídíò Alhaji Sikiru Ayinde Barrister kan tí wọ́n ń polówó Waasi wọn tálájì brief ọ̀rọ̀ ẹni sẹ́yìn ní àfáà mi Ọlọ́run lé mi ni kí lẹ̀ ń wá aláǹwá ilé ni èrú máa ń bá lọ yóò jẹ́ self-control èrú máa ń bá lọ lọ́ bá ní irú yín àwọn onírú mi báwo bí ọwọ́ eku bá ṣe mọ́ lọ́ bá ní irú yín jíjú kẹ́ ẹ mọ̀ ìgbà èrú máa bá lọ ilé kan dẹ̀ sílẹ̀ níwájú yẹn kò séyàn kankan bẹ̀ ẹ̀ sì wá lọ wò ó ti ń hu koríko àbáwọ̀ bá ṣe wọ́bẹ̀ mú kan sọ fẹ́ni ọ̀ tẹ̀lé mi pé lágbájá wọn ni peter ngolade. Allahu Akbar. àbá bẹ̀rẹ̀ sí ní nígbà tí èmi fi wọlé ẹ̀ kò sí ẹ̀kọ́ kan tó ń gbé bẹ́ẹ̀ àṣé ẹni tí bá ń gbé bẹ́ẹ̀ ilé yẹn ń gbà yẹn wọn yìí tí wọ́n bá fi gbóṣù mẹ́ta wọn ní mọ̀ bí tí èrùn tó ti ń wá ojú lásán níbi nǹkan mí ni èrùn máa ń lé wọn jáde nígbà tí èrùn bá jẹ wọn tọ́jú ọmọ wọn kálukú máa sá jáde wọn wá sọ fún mi pé something like that dé ìbá àfáàrí kókó wọbẹ̀ yóò wá solution sí nígbà tí èmi náà fi débẹ̀ tí mo rí kíní o Ọlọ́run sá ṣiṣẹ́ rẹ̀ kò sí ọ̀kan kan tó gbé bèmí nìkan ní lọ́dún náà tó wá di pé ńgbà tí Ọlọ́run bomi ẹ̀rọ sí kálukú àwa pọ̀ àwa dẹ̀bí pẹ̀lú gbogbo àwọn tí wá gbélé yẹn for 12 years. 12 years. láti 2005 to 2017 ètò kó wọnú ilé ìlú ibi báyìí tí Ọlọ́run kọ́ ilé sí fún mi uncompleted building Ọlọ́run àbẹ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn dẹ̀ máa ń dalẹ̀ sí mi ò mẹ́ni tó ní o níjọ́ náà ọmọ ìlú òkè làwà a kórìíra ẹ̀gbẹ́ a dẹ̀ láìkí kí nǹkan èèyàn kan máa dàrú àbí bàjẹ́ láìkẹ́ tí n bá lọ fẹ́ pé pẹ̀lú wọn ti máa ń dalẹ̀ sí èmi á wá pa àwọn Haúsá máa fún wọn lówó wọ́n rọ ilẹ̀ yẹn wọ́n á rọ wọ́n á sún a máa rọ gbogbo ẹ̀ tá a máa rọ ó máa kún koríko a máa rọ. ilẹ̀ tí o ṣe ti tẹ́ẹ̀mẹ́ tó ní ẹkùn tún ṣe. wà láìsàn bí láìláìláìláì. Allahu Akbar. iwájú tá à ń gbé gbogbo di pé àwọn èèyàn àwa máa tẹ ẹ ní síbi ìrọ̀lẹ́ a máa mu tíì ṣáì pé káwọn èèyàn fi mọ́ da ìdọ̀tí wà láì mímẹ́ tó ní àìmọye ìgbà ni mo clean ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ro nígbà tá a wá dá sàlátù lẹ̀ torí mo dá sàlátù mi lẹ̀ ní October 23, 2005. mo dá sàlátù lẹ̀ nísìnyí is now 19 years. Yes. When I was 14 years old. Àpè àsàlátù náà ni Al-Mursalin Islamic Foundation Mislaf. Mislaf. Now àti dàgbẹ̀ padà sí abẹ́ umbrella kan Ayatollah Islamic Foundation. Padà sí ẹsẹ̀. So 19 years ago when I was 14 years old dá àsàlátù yẹn sílẹ̀. ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ lẹ̀ yóò nígbà tá a wá ń sàṣàlátù yẹn gbogbo ibi tá a ń lò a máa ń lo títì àti wọn ti ń blọ́ọ̀kù ọ̀nà èrò ti ń pọ̀ a bá wò pé bí ẹgbẹ́ kan báyìí níbi ilẹ̀ tá à ń tún ṣe bóyá ká máa lò bọ́ọ̀tì èmi ń lo nǹkan nìkan a wá bẹ̀rẹ̀ sí ní fi wẹ́lọ̀ pé àwọn olóní wọ́n lẹ́ni tó ní ọ̀nà ẹ̀jẹ̀ àwọn tó ní ẹ̀gbọ́n sọ ẹjọ́ afẹ́ mọ́ fi àdẹ̀kàn fẹ́ bẹ̀rẹ̀ lérí nǹkan nìkan. àìsọ fún yín. ìjọ tá a sọ báyìí tí ó di ọ̀sẹ̀ kejì táwa lọ approach àwọn èèyàn wọn kàn kó àwọn ẹlẹ́sìn mi wá wọn ní kàn máa lò bẹ́ẹ̀ bóyá wọn ò pàwọ̀ rí owó tá a lè san ẹgẹ́ẹ̀tì ọ̀rọ̀ pọ̀ lórí alihamudulilayi adìẹ tó jẹ àlùbọ́sà tó jẹ tìmọ́tì tó jẹ yọ ó pè lọ ara ẹ lẹ́nu. ó pè lẹ́nu. tó gbogbo tá à ń ṣe jọ yẹn a ṣe ẹ ṣe lẹ́ni. ọ̀dọ̀ wa náà là ń tún ṣe. wọ́n gbé nìkan wá wọ́n gbé àwọn kan gbogbo ẹ̀ níṣẹ́ òkúlòkúrè bàbá ọmọ ló ní ọmọ ìyẹn jẹ́ bí mo ṣe dé àdúgbò. In fact àmì Ọlọ́run ẹ sọ̀rọ̀ Barrister ń gbà tẹ́ ń sọ̀rọ̀ ń sìn ẹ jẹ́ àkọ́kọ́ mu láti Barrister báwo lẹ ṣe pàdé Síkírù Àyìndé Barrister. ọ̀rẹ́ mi kan ni ó dẹ̀ jẹ́yàn dáadáa sí mi mo mọ ọ̀rẹ́ mi yẹn ní 2002 2003 but I have record
ọ̀rẹ́ mi yẹn à ń pè ní Adémọ́lá Adélakùn, Prince Adémọ́lá Adélakùn, Megasa Entertainment. Christian ni wọ́n pẹ̀tù ọ̀rẹ́ mi ni. A pàdé ní Ṣakí nígbà tán wá síbi prógráàmù olórin kan tá à ń pè ní Muhammadu Ayiki Olúṣọlá Mẹsáyà. Ọmọ olówó jíà ní Ṣakí, Ọlọ́run bá wa fọ̀rọ̀ kẹ́ Muhammadu Ayiki Olúṣọlá Mẹsáyà, olórin ni pẹ̀tù Ọlọ́run kẹ́ Mẹsáyà gan. So àwọn náà ń promote Mẹsáyà yẹn, ibẹ̀ náà wá èmi dẹ̀ jẹ́ àfáà fún Mẹsáyà. So ibẹ̀ lásán ti pàdé, kò dẹ̀ sí Waasi orí láti jọ mọ́ra wa gbogbo wa ni. Through Adélakùn mo fi mọ Alhaji Barrister. Débi wípé Barry back on stage àti Barry New Jersey, Barry New York tí wọ́n produce nígbà yẹn ní 2004-2005. Wọ́n make sure pé wọ́n polówó fídíò mi bẹ̀. Barry back on stage. Ẹgbàlájì láìkì pọ̀ ẹ̀sìn. Bẹ́ẹ̀ni. Lọ́mọ tí ẹ mọ Alhaji. So Adélakùn ló ṣe. Even mo ṣe mọ Sule Alao Malaika tàbí lọ́rẹ́. Adélakùn ló jẹ́ kí n mọ Malaika. Pàṣọ ńkọ́? Adélakùn ló jẹ́ kí n mọ Pasuma. Torí mo rí bẹ́yìn àti Pàṣọ yẹn ó. Adélakùn ló jẹ́ kí n tú Adélakùn mo fi mọ kí n Dr. Saheed Òṣùpá. Ọ̀rẹ́ mi tí wọ́n lò Òṣùpá, ọ̀rẹ́ wa wọ̀ gan. Tú Adélakùn mo fi mọ Wasiu Alabi Pasuma. Gánlá ọ̀rẹ́ wa wọ̀ gan. True ta lè ṣe mọ Genesis Global. Ìfẹ́. Mi mọ Genesis true anybody. Ìfẹ́. Orí pé iní aládùúgbò kan náà pẹ̀lú wa. Tẹ́lẹ̀ mọ̀ wípé bákan náà ni ìmọ́lẹ̀ àtùpà ló yàtọ̀. Bákan náà ni ìmọ́lẹ̀ àtùpà ló yàtọ̀. Because àwọn àtùpà mi ń bẹ olójú 16, àwọn àtùpà mi ń bẹ olójú 7, bẹ̀tẹ̀ bá tọ́nà sí bákan náà ni ìmọ́lẹ̀. Bẹ́ẹ̀ni àtùpà ló yàtọ̀. So ìfẹ́ àti kí èèyàn jẹ́ onínúure, èmi máa tọrẹ tó tí ó ti lè fi sáré. Tẹ́ bá dẹ̀rẹ́ ni tó ń ṣe bí láwọn ọ̀nà kan máa mọ̀ pé ó dà pé báà ní ẹ̀sìn jẹ́ nìyẹn. Okay. Now àmì Ọlọ́run kí n tó tẹ̀síwájú, àwọn fọ́nrán yìí kan wà tí mo wò, ẹ wá ń sọ̀rọ̀ nípa ẹni tó rí ayé gangan, ẹ wá ń tọ́ka sí ọ̀rọ̀ àwọn àfáà kan, ẹni àfáà kan wà ó lójú tirẹ̀ tẹ́ ẹ̀ mọ̀, ẹ ti rántí. Ṣé o Ahmadu Bamba Mbake? Ẹ nínú tíra àfáà yẹn kan. Tíra àìdùkọ́ rí tí mo ní ọ̀pọ̀ gan, bá sí àyè tíra fún yín máa gbé. Ẹ wá sọ̀rọ̀ tán kan bẹ̀ pé ọkùnrin kan wà pé wọ́n ń sọ̀tàn yẹn, ó tún tójọ́ mẹ́ta yìí náà lẹ́tún ṣe kan pé àwọn ọ̀rẹ́ tá a bá ń ṣe kákan máa ṣe kéékèèké ká kó pọ̀ lójú kan, ẹ sọ̀rọ̀ àfáà kan pé lásìkò àwẹ̀ ó máa kó gbogbo aṣẹ́wó òlu jọ, ó máa ní èló ló ń gbà níye báyìí, èló ló ń gbà, á fún wọn ní owó yẹn fóṣù kan, á ní kó fowó yẹn ṣe òwò, pé tá àwẹ̀ bá ti wá tán àwọn ènìyàn ò ní ṣe mọ́. Máa ní ẹ ń kọ́ kínní ilé ni àbí báwo, àbí ṣe máa ń sùn rárá ṣá. Ṣe rí ẹni ẹ̀bùn tọ́lọ́run bá fún yàn, ó dàbí ìgbà ni, dàbí àsìkò ni, tí o bá build on it, ẹ wo bí lè ṣe fine tó normal tẹ́yà bá mọ ohun tí àrísìkì ń sọ àmọ́ kò bí fine. Ṣùgbọ́n tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá bá wa pé wọ́n ń tunkùn, ṣe àpọ́dà funfun la kùn. Bẹ́ẹ̀ni. Tẹ́ ẹ bá bá wa pé wọ́n ń tunkùn, wọ́n ń ṣe renovation, wọ́n ń ṣe ogbẹ̀, tẹ́ ẹ bá máa délé ìbí owó ṣe pamọ́ síbẹ̀ tó, ìyá fẹ́ lè gba irúra dáadáa olélẹ̀. Ó dáa ṣùgbọ́n gbà téèyàn bu ẹwà kún. Sẹ́ni gbogbo ẹ̀bùn tọ́lọ́run bá fún yẹn máa bu ẹwà kún. Ẹwà kẹwà ni ẹ̀kan mọ́ bù. Ká máa bu ẹwà kún ẹ̀bùn tọ́lọ́run bá fún wa, ká má sinmi lórí ìta ti ṣe lánàá. Ọlọ́run ló máa mú wa, kò ní òrírù mọ̀ àbí Ọlọ́run ló nímọ̀ ju òwì mi ọ̀ ẹ má sì fi pọ̀ wọ́ọ̀dì. Olójú kẹ̀kẹ́ tí mo bá mi lẹ́rù ń pa mi mọ́, tí n bá mọ̀ ní sítẹ́mì bá sọ pé Ọlọ́run kì í ní ìwú mi máa mọ̀. And again, àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé àgbékalẹ̀ mi téèyàn bá gbọ́ Ọlọ́run gbọ́ dáadáa yóò béèrè ẹ̀rí. Àwọn àgbékalẹ̀ àti àyọ̀rọ̀ mi yóò mẹ́lò mi béèrè ẹ̀rí. Wọ́n ń bẹ́nu àwọn tíra mi ìtọ́jú pé wọ́n náà mọ̀, ń bẹ́nu àwọn tafsiri mi tí wọ́n náà mọ̀. Ṣùgbọ́n bẹ́mi ṣe tú yẹn ni wọ́n ò mọ̀ pé kíní ní tó ń jẹ́ bẹ́ẹ̀, mo gbọ́dọ̀ gbé wá fún ọ. Láwọn èyí tó bá ṣe gbé wá pé wo ní tíra báyìí, ọba ohun tí wọ́n ń sọ yẹn ní, ṣùgbọ́n òun ní tó ń jẹ́ báyìí tèmi wí. Ìyẹn ló tún sọ ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ di ọ̀rẹ́ mi, ó sì di ọwọ́ àtakò. Etiquette ló wà nù pé tá a bá rí tíra kan ká mú un. Ilẹ̀ nìyí náà wí ìmọ̀ òpin. Bẹ́ẹ̀ni. Ìdẹ́rẹ́ pẹ́ nìkan lójókòó ní nǹkan mi tíra ìbí náà mọ̀ Kánkan mi, mìíràn mo mọ̀ túmọ̀ gbogbo ọ̀rọ̀ mi, ìdí mo lè mọ̀ túnra mi kọ́ àwọn tíra fẹ́ẹ́ nínú àwọn tíra kákàkiri. Gbogbo kò tí ì fúnra mi, mò ń bomi rín, mò ń bu ẹwà kùn.
ṣẹ̀dẹ̀ rí àwọn àgbààgbà fáà tẹ́ máa sọ ìmú mọ̀ nípa àwọn gan ń bẹnu àgbààgbà fáà mi ó sórí mídíà ni bẹ́ẹ̀ pé tí n bá fẹ́ mọ̀ nípa rẹ̀ tí n bá dijú wẹ́rẹ́ báyìí ń ro gangan yọ ń mọ̀ bí ni ohun tí mo fi bẹ́ẹ̀ ní interview mi bẹ́ẹ̀ lèmi mọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ èèyàn tó ti síwájú ní àwọn ẹni Ọlọ́run bó o nìrin yín bó o wàláì ó ṣe mídíà ṣe pé kò sẹ́ẹ̀rì fún rèmi àtọ́lọ́run mi là ń jọ ń. ṣùgbọ́n mo búra pẹ̀lú ọlá àtìmọ́ rẹ̀ tó fi dá mi lọ́lá láre ìyẹn ló máa ń fà lójú pé àwọn ọ̀rọ̀ mi tẹ́ máa ń gbọ́ lẹ́nu mi máa ń ṣe gbígbà pé mo ló ti rí direct source ni o. direct ni mí ìṣe Ọlọ́run àtúbọ̀ bá lékún ìmọ̀ yín àmì Ọlọ́run a wá fẹ́ lọ sórí ọ̀rọ̀ kan mọ́ṣáláṣí kí ló ń jẹ́ mọ́ṣáláṣí mọ́ṣáláṣí bí àti tòkèrè ìyàtọ̀ ló wà ń bẹ̀ èrè wo ló wà fáwọn èèyàn tó ń kírun ní mọ́ṣáláṣí àtẹni tó ń dárun kí. ṣé ẹgbọ́n wọn tó ń sọ̀rọ̀ iṣẹ́ mi tó ń sọ̀rọ̀ yìí. ẹ jẹ́ àtẹra mọ́ oore ṣíṣe onílékú dànù. nǹkan sọnù ta ni màá fi wé bàbá yìí ta ni mo tún fẹ́ wọlé ẹ̀ tí màá sọ̀rọ̀ kan ta ni mi ò sọ dáadáa pé bó ṣe máa sọ̀rọ̀ yìí. gbogbo ìwọ tó ń dá sí tòyí àṣírí ààbò ọjọ́ alẹ́ àṣírí ẹ ti bò. ó ti bò ní. tá a bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ wọn ní kàṣínà tí káàrin wa tó lọ máa dàrú. àárín àtiwá Ọlọ́run kò ní ṣe kíni. kò ní dàrú. ó kù bí ọjọ́ méjì tí bàbá máa jáde láyé ẹ̀mí mi ni kí n wá wò wọ́n. gbogbo ìgbà tí mo ti ń wá orí bẹ́ẹ̀dì ni bàbá máa ń wà. ọjọ́ tí mò ń sọ yìí wọ́n ti gbé wọn sọ̀kalẹ̀. mo wá wọnú ilé mo wò wọ́n. mo wá jìyà mo lásìkò ti tó ni. wọ́n pé àkàndá ìyàwó ni mí àkàndá ni mí o. Bọ́láńlé Yusuf amọ̀nà òwú kingdom Ọlọ́run àtúbọ̀ délẹ̀ fún yín. a máa ṣe ijọ́ mẹ́jọ bàbá tó bá di ọjọ́ Friday mi ò dáná o ájì agangan ni ẹ̀mí mi dá lókòwò torobìnrin yẹn gbìyànjú ó gbìyànjú bàbá wa sọ fún mi pé káàsì ájì àdọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni èmi náà wá ń sọ pé ó dọwọ́ Ọlọ́run sórí tó bá ń wò mí àjọ máa bless wọn ni ájíà èmi ni mo fẹ́ gba personal account yín ètò yìí fẹ́ dá wọn lókòwò ẹ jẹ́ kí a ṣe ẹ ní dúpọ̀ ọ̀sán gan. ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run ní gbàgbé yín ẹ ṣé o account number mi ni 3018979329 Polaris ni Kubratu Fatai. jọ bó jẹ́ 100 lóní bó jẹ́ 200 iye tó bá ní jẹ́ àfi support wọn kán bẹ̀rẹ̀ nǹkan kan lẹ́yìn tán bá jáde. nígbàgbọ́ náà Ọlọ́run kò sì ṣe dáadáa sọmọlá tí yẹ ọkàn rẹ̀ balẹ̀. kí wọ́n sì lè ìkẹ́ ilé àánú rẹ̀. àkọ́kọ́ mẹ́rin pé ṣẹ́rí Islam ẹ̀sìn tó létò ó ní lànà ìyàtọ̀ kan. wọ́n kí n dáhùn béèrè yẹn bẹ́ẹ̀ ṣe béèrè wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada. ṣẹ́rí ohun tó ń jẹ́ mọ́sálásí ni pé ibi tá a bá ti kó jọ báyìí àbí tá a bá ti yọ báyìí tá a bá ní ibi yìí o Ọlọ́run la fẹ́ mọ̀ pé ń bẹ̀ mọ́sálásí ò kì í ṣe building o. mọ́sálásí ò kì í ṣe building. mọ́sálásí ò kì í ṣe building blọọkù tó fi kọ́ mọ́sálásí ni wọ́n kọ́lé aṣẹ́wó ohun tó ń ṣe ń bẹ̀ lọ́yàtọ̀. bẹ́ẹ̀ni. irú blọọkù kódà blọọkù tí wọ́n tún fi kọ́ hòtẹ́ẹ̀lì lè strong ju ìdá fi kọ́ mọ́sálásí lọ. bẹ́ẹ̀ni. so kì í ṣe building àìmọye mọ́sálásí wọ́n ti yí sí club rí náà aṣáàgbọ́ntàn àìmọye club tán yí sí so ohun tẹ́ ń ṣe ń bẹ̀ lọ́wọ́ yẹn ló sọ pé mọ́sálásí ni. àlàyé yẹn yé yín sà. ó ń yé wa. so ohun tí ń jẹ́ mọ́sálásí níbi tá a bá ti ní Ọlọ́run la fẹ́ mọ̀ pé mẹ́ ó wá fine kò fine mọ́sálásí yẹn. kódà nínú ilé ẹlòmíín wà ilé ló kọ́ bẹ̀tẹ̀ ó máa sọ pé àyè mọ́sálásí nìyẹn nínú ilé á dẹ̀ fún ní ọ̀wọ̀ kò ní lọ́bẹ̀ lọ jẹun á fún lọ́wọ́ kò ní lọ́bẹ̀ lọ wọ́sọ so anyway àtàbá ti ní ibi tá a yọ yìí o a fẹ́ mọ̀ sin Ọlọ́run ní mọ́sálásí nìyẹn. ìyẹn ní mọ́sálásí. kò sí yàtọ̀ láàrin mọ́sálásí Nàìjíríà àti mọ́sálásí bí okay. mọ́sálásí is mọ́sálásí bí tá a bá ti ń sin Ọlọ́run ọba ìyẹn pọ́ǹtì ilé yẹn ó clear. Kílẹ̀ tó béèrè pẹ̀lú ẹ̀ náà. ẹ máa ń béèrè pé èrè wo ló wà nínú ẹni tó kírun mọ́ṣáláṣí àtẹni tó dá kírun. ṣe rí àkọ́kọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí náà hadith kàkà tó sì ti sahih tó fẹsẹ̀ múlẹ̀ wọ́n ní ìgbésẹ̀ tẹ́ bá gbé báyìí láti lé yín sí mọ́ṣáláṣí ni wọ́n máa fi pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ ìyẹn kọ́kọ́ júwèé wípé kéèyàn kírun lé olóore tó ṣẹ̀dẹ̀ rí téèyàn bá kírun ní mọ́ṣáláṣí ìrun jàmá ó ṣe Ọlọ́run ní al-jama'atu rahma ká ṣe nǹkan papọ̀ ìkẹ́ni tẹ́ bá kírun jàmá ẹ gbà ládàá 100 lórí ìrun kan tẹ́ bá dá kí ẹ gbà ládàá ẹyọ kan yín
so kò sí ohun tó dáa fún wa tó alọ kí jọmọ ní mọ́sálásí adáhùn kí yọ gbalada ẹ̀ ṣùgbọ́n kò lóore tó kájọ kí pọ̀. àwa ń gbọ́ nǹkan kan wọ́n ní mọ́sálásí kan wà tí ẹ fẹ́ ṣí ní ọjọ́ 3 àti ọjọ́ 5 nínú oṣù 5. nígbà tí àwọn yẹn wá ń sẹ́ndì fídíò mọ́sálásí yẹn sí mi mo ní ṣé bùdúdì change lélẹ́yìí ni àbí kí lè ṣe mọ́sálásí náà lélẹ́yìí kò wá yé mi pé àmì Ọlọ́run eléyìí ẹ̀yin ará ilé náà ẹ máa wo mọ́sálásí yẹn o ẹ máa rí o ẹ máa rí látòkè délẹ̀ o ó lágbára o. alhamdulilayi ajá àdúgbò fọlọ́run jùlọ. Ọlọ́run nìkan. ṣe rí ilé ayé yìí bí tó kálukú máa dé Ọlọ́run ti parí ẹ̀. a máa ń brief ọ̀rọ̀ mọ́sálásí we talk about it but not full in detail. wọ́n sọ àwọn kankan wà ìròyìn ni kò lè tó àmójúbà lẹ́yìn ìsàlẹ̀ kábàrú kalimọ̀ àyà ìròyìn ni ṣẹ́ẹ̀dẹ̀ rí nígbà tá a bẹ̀rẹ̀ mọ́sálásí yẹn mo ń kọ́lé ìlọ́wọ́ ni architect tó ya plan ilé ó yà wá wípé gbogbo ìsàlẹ̀ yìí láti wájú ó jẹ́ bí hall bí empty hall auditorium kí òkè jẹ́ ilé ó yà tó yà á dé mo ní kí ló dé ó ní gbogbo ibi tó bá dàbí hall yẹn a máa fi ṣe mọ́sálásí a dẹ̀ máa gbé lókè lọ change ẹ̀ ilé mi lélẹ́yìí kéèsì ní ọlọ́run àwa tiẹ̀ ó ní kí ló dé mo ní má dà pọ̀ o ọlọ́run ló nílẹ̀ àtẹ̀kùn ẹ̀ o èmi mo lè bí o èmi ló fún o má dà lé ìrùkọ̀ mọ́lẹ̀ ọlọ́run o kò lè kọ̀rọ̀ síbẹ̀ kó wá padà lọ ó ya ilé yìí wá àwọn kan mo wá ní kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ ó ní wá ṣe mọ́sálásí bẹ́ẹ̀ mo ní right ó ní kí ló dé mi náà fi sọ pé mi ò gbà mo ní mo wo àwòye wípé ọ̀pọ̀lọpọ̀ mi ò pé gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa àwọn bàbá wa àwọn aṣíwájú wa míì ẹyọ kan lọ́lọ́run máa ń fún púpọ̀ wọn ó ní bí báwo mo ní ìdákẹ́lòmí ò ní ilé ó wá yọ mọ́sálásí nínú ilé yẹn ọmọ kí wọn tàbí kẹ́lòmí ò ní mọ́sálásí kó wá yọ ilé lé ara mọ́sálásí yẹn ó ṣe báwọn kan but kò ó máa ń sábà papọ̀ ní mọ́sálásí àti ilé mo ní ìfẹ́ kó bá mi jàn papọ̀ ó fẹ́ mi tèmi ó wá tiẹ̀ wá. ìyẹn wá sọ̀rọ̀ ní ẹ pé nǹkan máa ń tí wọ́n bá mọ̀ ní bàbá tásìkò tọ́lọ̀ fẹ́ ṣe kí nìyẹn. àṣe àwọn akọ́lé lọ́wọ́ afẹ́ ṣe rúùfù ní ilẹ̀ kan bá jọ ń bẹ̀ yẹn ọ̀rọ̀ pọ̀ lórí ilẹ̀ yẹn orílẹ̀ yẹn àwọn ìlú lónìí nígbà náà ìlú yìí akẹ́rà yìí ní alákòókò yìí náà ní ilẹ̀ bí ní ilẹ̀ ìlú ni òun nìkan náà sẹ́kù àti virgin land ní territory àwọn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ tó ṣe láàrin family tí mo sá intervene ọlọ́run sáà ni mo fẹ́ ra bẹ̀ ọjà ogun yẹn lẹ́nu torí wọ́n ní tí ìlú bá gbòòrò àwọn fẹ́ fi bẹ̀ kọ́ palace èèmù yẹn wọ́n dẹ̀ ń bọ̀ gún bẹ̀ wọ́n ń bọ òòṣà ń bẹ̀ àwọn mẹkáníìkì wà bẹ̀bẹ̀ tí wọ́n ń bẹ ajá fóògùn wọn ti sọ di àyè ògùn àjọbọ̀ àfọwọ́ sí pé wọ́n ra bí ògùn ilẹ̀ yẹn tí wọ́n bọ̀ gún orí ṣe oríṣiríṣi nǹkan rí dàgbé tó máa sọ míì ibẹ̀ ló di mọ́sálásí tẹ̀ wò. Allahu Akbar. owó tó yẹ kí n fi ṣerú fún báyìí mo kọ́kọ́ kó lọ àwọn fámìlì tó dẹ̀ wà lórí ilẹ̀ yẹn wọ́n ṣe dáadáa wọ́n ṣe látòrí baálẹ̀ ní o lórí àwọn ms ajimusbawo àwọn náà ti di baálẹ̀ abúlé tuntun ń sìn ọlọ́run kó bá mi gùn wọ́n lẹ́mìí lórí àwọn saheed abọ̀gún àwọn fámìlì wọn ni wọ́n dìde wọ́n dúró mi ò lè gbàgbé alibarika ẹsẹ̀ mọ́fì ọlọ́run dẹ̀ ní ibẹ̀ yẹn o mọ́sálásí lè máa gbé dìde bẹ́ẹ̀ tó bá jẹ́ pé for the fact wípé ibi tí wọ́n bẹ́ ajá fóògùn rí tó bá jẹ́ pé for the fact pé ibi tí wọ́n ṣe nǹkan kan rí tí a máa mọ̀ wípé òòṣà ní ẹbọ ní for the fact wípé plan ni pé palace làwọn fẹ́ fi kọ́ ọlọ́run wa ní ọ̀dà palace tòun ló máa fi kọ́ so kò ń ṣe property àmì ọlọ́run property gbogbo ẹni onígbàgbọ́ náà ọlọ́run bá ní. Allahu Akbar. ọlọ́run kan fèmí ṣe agent kó máa ṣiṣẹ́ rẹ̀ ìwọ tó ń wò mí ìlú ní mọ́sálásí èmi tó ń wò ìlú ní àjọ ní iṣẹ́ gbogbo wa ni tó bá nígbàgbọ́ nu pé ọlọ́run á máa yí nǹkan kù ilẹ̀ tí ìlú filẹ̀ táwọn kan ń bọ̀ gúnbẹ̀ táwọn kan so many things lọ́bẹ̀ o táwọn ẹbí yẹn ṣe dáadáa tọ́lọ́run bẹ̀ sọ wípé òun change story ààyè yẹn sọdílé òun ó wá jẹ́ funfun báláì
Ọlọ́run wá ní kàmí Ọlọ́run ṣe. Kàmí Ọlọ́run ṣe kò ń gẹ ohun tó dọ̀tí inú ayé tiẹ̀ náà Ọlọ́run á sọ di fún. Allahumma mi àmì Ọlọ́run ni lóòótọ́. But ìnáwó yẹn pọ̀ àbóhùn kọ́ lọ lé táìsì mọ́ gbogbo ara ẹ̀ yẹn. Ó pọ̀. Ní Ọlọ́run ni ṣe rí àsìkò tí oníkàlùkù máa ṣàṣeyọrí Ọlọ́run bá ló mọ̀. Nígbà tó ń ta blọọkù ní àti sìmẹ́ǹtì ní 1,000 sìmẹ́ǹtì 1,000 ẹlòmíràn máa rí lé kọ́. Bẹ́ẹ̀ni. Bó ṣe jẹ́ pé gbàtí sìmẹ́ǹtì ti 13,000 10,000. Ṣe rí àsìkò Ọlọ́run sọ pé wàá dà dáa Ọlọ́run lé mi lásìkò àsìkò tí Ọlọ́run bá fẹ́ láfẹ́fẹ́ sí wọ pé ó kàn ẹ́ kí nǹkan di 1 billion. Wàá rí ṣe. So àfáà yìí brag pé olówó lòun Ọlọ́run mọ̀ òkú lòun ní ìjà sí mi bò torí ẹ̀yìn aṣọ òkúra ẹlòmíì tó ń wo táwọn ènìyàn náà ló mọ ẹlòmíì tó máa rí charge kó náà fẹ́ dá sí Ọlọ́run Bẹ́ẹ̀ni. ní tá a fa bẹ̀rẹ̀ ni torí pé ibẹ̀ yẹn dẹ̀ ní àṣe ní mọ́sálásí nìkan àfilé kéwù sí a máa mú ìwọ̀nù ẹ̀ máa rí àfilé kéwù lé kéwù gbàlódé ó jẹ́ pé AC POP ní gbogbo lé kéwù. Náà ni mò ń wò pé lè kọjá bẹ́ẹ̀ o. AC sọmọ ọmọ. Kéwù gan wọ̀yàn lórí ẹ̀yin gan irú ẹ̀kọ́ lẹ́yìn lọ o. Ètò dẹ̀ ń lọ. Àmì Ọlọ́run irú ilé kéwù lẹ́yìn lọ. Ilé ọlọ́dún kéwù kankan. Rárá. Náà tí wọ́n fi ń pè mí lámì Ọlọ́run. Ń bẹ́lẹ̀ sí wá kéwù. Mi ò kéwù lọ́dọ̀ ẹnìkan kan ojú gbogbo ojú yẹ ẹnìkan kọ̀ọ̀kan mi ní gbogbo tí mo ṣe. N tó bí àmì Ọlọ́run náà nìyẹn. Ẹ̀yin ò lọ́lé kéwù. Dòní tí ń bá yín sọ̀rọ̀ yìí o. Èmi Alhaji Jamiu Ajadi Sanusi àmì Ọlọ́run ọmọ Kìsí nílé aláṣọ dúdú ọmọ Balógun Àjàkáyé nílé bàbá mi ilé Òjú nísàlẹ̀ Ọ̀dọ́ nílé àwọn ìyá mi ní Kìsí ewu ọmọ àdáṣọgbò. Ẹ lọ mọ́ṣáláṣí. Jọta mo ti bẹ̀rẹ̀ láti 1993 kí n ti ṣe Waasi náà ní ṣe dòní ní ṣe máa ṣe lọ. Tó ìmọ̀ kò lópin o. Allahu Akbar. Ṣùgbọ́n pé ẹnìkan wà pé ọyá kúnlẹ̀ bẹ̀rẹ̀ alif bá tá sá. Gbogbo táwọn ará ìlú mi náà ti pè mí lámì Ọlọ́run kan tó kún bẹ́ẹ̀ láti kékeré. Àmì yẹn náà dẹ̀ ń tẹ̀lé yín. Bẹ̀rẹ̀ ní padà láíláí. Alágbára torí èèyàn máa gbé wájú ilé kó wá jẹ́ wájú ilé yẹn ló wá kọ́lé sí. Ṣùgbọ́n má gbàgbé ọ̀rọ̀ kan náà rẹ wọn yẹn wọ́n ń tún bẹ̀ ṣe. Ìwọ tó máa ń ba nǹkan ní nǹkan jẹ́. Ọ̀rẹ́ wa jẹ́ kí n sáré gé fún ẹ. Aláìmọ̀ ba nǹkan ní nǹkan jẹ́ kódà mọ̀ borúkọ lórúkọ jẹ́ mọ̀ ba àyè aláyè jẹ́ mọ̀ ba èèyàn jẹ́ lẹ́yìn tí ẹ ló ń bàjẹ́ kalẹ̀. Ọ̀rọ̀ bíbà yìí ó kọ́ mi lẹ́kọ̀ọ́ yẹn púpọ̀ tún nǹkan ṣe gbogbo táwọn ìṣẹ̀lẹ̀ lómi ọmọ ìgbà tèmi rárá ẹ wo báwọn olólùfẹ́ mi ṣe pọ̀ tó ẹlòmíì dẹ̀ tó wà. Bẹ́ẹ̀ni bó ṣe ń wà ní. Ara ẹ ló ń gé mọ́lẹ̀ kó tètè bẹ̀ èmi ti kọjá afárá. So ọjọ́ kẹta èwo ló kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ kẹta yẹn May 3rd. May 3rd inshallah ọjọ́jọ́ Friday. Ọjọ́ kẹta oṣù karùn-ún òun la máa kí official Jumat ní mọ́sálásí wa níbí àtẹ̀tí máa bẹ̀rẹ̀ tó láti 11 AM láàárọ̀ so that torero máa kọ̀ kálukú àti máa dé wọ́n ti máa tó àwọn èèyàn gbogbo àwọn èèyàn jàǹkàjàǹkàn ń dẹ̀ bọ̀ gan láti wá bá wa kí official Jumat. Bàbá wa Sheik Daud Alifa ńlá Abdulmajid Eleha ni wọ́n síwájú ìrun Jímọ̀ yẹn. Àfáà wa Sharafudeen Aliagan wọ́n wà náà tí wọ́n síwájú àwọn náà ṣe wá sọ̀rọ̀ lọ́hùn. Bàbá àfáà ńlá àti gbogbo àwọn àfáà jàǹkàjàǹkàn míì wọ́n máa lídìí ìrun kíkí àtàdúrà àti ìṣí mọ́sálásí ohun tó máa ṣẹlẹ̀ ní ọjọ́ kẹta oṣù karùn-ún tó jẹ́ ọjọ́ Friday nìyẹn. Okay. Ọjọ́ karùn-ún oṣù karùn-ún ó jẹ́ ọjọ́ Sunday. Ayẹyẹ ìfinijoyè ìfúnniláwọ̀ a máa ṣe yẹn náà máàtì yẹn náà níjọ́ Friday yẹn o. Okay. But majorly on Sunday ayẹyẹ ìfinijoyè ìfúnniláwọ̀ ilé yẹn wájú ta mọ́sálásí la máa lò kì í ṣe nu mọ́sálásí. Bàbá mi Alhaji Sheik Muhyiddin Ajani Bello àwọn ni wọ́n ṣíwájú. Bàbá mi àgbà Prof Sharafudeen Ajara bàbá wa àgbà àwọn làgbà gbogbo wa wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ wọn gbàdúrà ọmọ wọn lè mí àti gbogbo àwọn afá jankan kákàkiri àtàwọn lọ́balọ́ba wà lájọ máa wà ní. Àwọn olórin ńkọ́? Àwọn olórin ẹ̀sìn àwọn olórin ayé gbogbo wọn náà ló máa wá kì í ṣe pé tí kọ́pọ̀lọpọ̀ wa kọrin ṣùgbọ́n tí kọ́pọ̀lọpọ̀ wa bá wa yọ̀. Bàbá ayọ̀ láwọn tá a fẹ́ fi jẹ oyè. A dẹ̀ ní àwọn kan tí wọ́n wà ní tí wọ́n nílẹ̀kùn ní mọ́sálásí tá a forúkọ wọn sọlẹ̀kùn. A ní media room ní mọ́sálásí
media, yes, a ní media room, a ní clinic ní mọ́ṣáláṣí, a ní clinic, okay, media room, a ní engine room, a ní àyè àwọn obìnrin, a ní àyè àwọn ọkùnrin, a ní toilet tó kárí ilé ìwẹ̀ pé shower ọba fẹ́ wẹ̀ pé pé bóyá mo fẹ́ bomi sórí bomi sára ọ̀hún ẹ̀mí gbóná ní àbí tútù, we have it all in the mosque. So May 5 ni official. Ṣé kò sólórin kankan bí band stage tó máa play? Gbogbo olórin náà wá sí tiwọn tó bá ti wá. bọ́n mọ́sálásí la fẹ́ ṣí major reason ọ̀rẹ́ mi ni gbogbo wọn, okay, and they are all welcome. But Pàṣọ ń bọ̀. àtòkìní yìí fún olórin. Bọ̀ Pàṣọ ń bọ̀. Ìjọ́ tí mò ń sílé Pàṣọ play, Alhaji Sefiu Alao play, Saheed Osupa ọba orin, àwọn aláfún ní Thursday wọ́n play kan lẹ́ni, Pàṣọ àti Alhaji Sefiu Alao play Sunday kan lẹ́ni, ilé là ń ṣí. Okay. Bẹ́ẹ̀ làwọn olórin ẹ̀sìn níjọ́ sílé mi ọjọ́ méjìlá fi ṣe, ṣùgbọ́n mọ́sálásí. Mo sọ lẹ́ẹ̀kan mo ní bí ó bá ṣe wù mí mo lè ṣe nǹkan tèmi o, bí o lè ṣe nǹkan Ọlọ́run bó ṣe wù mí o. Allahu Akbar. Ọlọ́run lófin àti lànà. Allahu Akbar. Ṣùgbọ́n gbogbo olórin àjọṣe náà. Kí lè rí sáwọn àfáà tó ń búra wọn lórí social media? Ìké ìṣẹ́ra àwọn tí wọ́n ń búra wọn lórí social media. Èèyàn máa mọ̀ mí Ọlọ́run pé mi ò bí yàn bú mi ní ìdáhùn. Mo mọ̀ bẹ́ẹ̀ ni. Mo tẹ́ mi kàn rí. Ká jẹ́ ká ràn kàn mí tó wà important. Ká jẹ́ ká ràn kàn mí. Ó wà very very. Ọ̀tí ohun tó wà mẹ́rin wípé ṣe gbogbo wa là ń ṣe fọ́lọ́. Ọ̀pọ̀lọpọ̀ ń ṣe eré tó fẹ́ jẹ àti tó fẹ́ dà. Ẹ̀pẹ́ tẹ bá bẹ̀rẹ̀ sí ní ṣépè ní ìsìn gbogbo èèyàn ló máa wá wò. Wíwò yẹn kì í ṣe pé wọ́n fẹ́ràn yín pọ̀ ẹ sì máa kọ́ sí traffic. Wọ́n mọ̀ lẹ́nìkan ṣe pé wọ́n á sì kọ́kọ́ wá wò náà. So èmi kàn suggest to them rọ anybody pé ẹja ṣe mi à ń búrẹ́ ni ẹ ti cast ẹja ṣe mi wọ́n wá jẹ́ ẹ̀kọ́ dáadáa kò dá olóòkọ méjì kò dáa wọ́n ká má tún pé mi náà ń búyàn kò dáa jẹ́ ká wá nǹkan mi ṣe. Ẹ ní ìgbà tẹ́ ń bọ̀ wá sí Èkó nǹkan kan ṣẹlẹ̀ ẹ bá a ṣàlàyé yẹn sà. Kò ń ṣe láburú ire ni Ọlọ́run fi rẹ̀ hàn ni ṣẹ́rí gbà máa fẹ́ kó ń bá dàn láti mọ̀ bọ̀ wá sí Èkó. Kò sówó mọ́tò lọ́wọ́ mo dẹ̀ ní nylon bag àti ọ̀pá àdúrà tí mo máa mú lọ́wọ́ ńjọ́ náà fún mi. Mo bá rí mọ́tò kan tó ń pè yànnàpájà wọ́n bá sọ fún mi mọ́tò yẹn nìkan lọ́wọ́. Kò dẹ̀ sówó. Bóyá bí 17 naira níbẹ̀ lọ́wọ́ mi ńjọ́ náà wọ́n dẹ̀ gbé mọ́tò ní 250 kí n bá ṣe mistake ní gáràjì ọjọ́ ni wọ́n sọ pé yànnàpájà wọ́n bá ní mọ́tò yẹn ni kí n wọ̀. N pé mò ń gbọ́ wọn Ọlọ́run ṣùgbọ́n ìmísí ń darí. Ó máa ń wà bẹ́ẹ̀ ni. Àwa mùsùlùmí ní àwọn ìlànà kan téèyàn ò pé ṣé ń pèrè lánàbí ni mi ò pé mò ń gbọ́ wọn Ọlọ́run. But ìdarí àti ìmísí ó ń wà. Wọ́n náà tó bá ṣàbùsí ló kù nínú ọ̀rọ̀ àti ṣe mi ọmọ pé ìmísí kan darí. Wà. Bá wọlé mọ́tò lẹ́yìn wa ni kí n jókòó ní síìtì ẹ̀yìn bá jókòó. Ọ̀pẹ́lẹ̀ nìkan bá wọlé wọ́n bá sá wọlé nǹkan àfá kékeré bóni mo sì mo máa ṣẹ̀ṣẹ̀ ń yọ́lẹ̀ díẹ̀ àfá kékeré bóni bá dáadáa ẹni tẹ́ ń jọ ń lọ́dà má lèmi nìkan ni mò ń lọ ẹ̀mọ̀ ara Ìbàdàn náà ìwọ nìkan lọ ń lọ Èkó wọ́n máa jẹ́ kán jẹ́ ẹgbẹ́ ìwọ ọmọ ìmọ̀ lèmi nìkan ni mò ń lọ kí lọ́ lọ́ọ̀ sí mo ní mo lọ sí wáàsí ọlọ́ọ̀ sí wáàsí àwọn àfáà ló máa ń sí wáàsí wọ́n ẹ̀yin náà sọ ń lẹ̀ láàfáà kékeré ẹnìkan kan níbo lọ́wọ́ àmọ̀tọ́ ń lọ mo lèmi kan lọ ni ọ̀rọ̀ mi bá fẹ́ sùn bá kíní mo bá ní kí n bí òun náà pé níbo lòun náà lọ wọ́n níbo lẹ́yìn náà lọ lóun máa ń lo Èkó fẹ́ lọ sí ẹ̀ka kí n tún bí pé kí ló fẹ́ lọ sí. wọ́n bá lóun àtàwọn kan làwọn máa ṣiṣẹ́ owó kan òun yẹ kán ti sẹ́ǹdì owó òun ò dẹ̀ rí kí wọ́n máa wá yẹn òun jẹ lòun kú wò pé kí ìyàwó wọn lọ fojú àwo gbá ọbẹ̀ kíní ìwé bá ní kí n sọ fún pé máa lọ lé àwọn tó ń wá lọ yẹn pé kò sí ní fóònù lọ́wọ́ fóònù popular 2003 yẹn kí n sọ fún pé kó máa lọ lé o àwọn tí ń wá lọ wọ́n ti wà lé máa ní bọ̀dá orí ẹ bọ́ọ̀lẹ̀ níṣẹ́ mọ́ lọlé àwọn tẹ̀ ń wá lọ́hún ti wà lé yín báyìí wọ́n kàn ní àfáà kékeré sí wàá jẹ yín sí wàá mú kóòkì wọ́n ní máa jẹ ló bá ra ẹyin fún mi ẹyin awo tó máa ń tà ní gáràjì wọ́n bá rà fún mi wọ́n bá ra kóòkì sí èmi dẹ̀ gbàwẹ̀ bá kó sínú láìlọ́ọ̀nù mi. kò tó 5 minutes lóbìnrin kan sàn wọ gbogbo inú mọ́tò ń yọjú wò
ló bá wọnú mọ́tò tó bàbá alágbájá ní bá mi ẹlẹ́ẹ̀lẹ́ òun ti ń wá yín òun ti ń gbàdúrà kí mọ́tò yín ọmọ tí ì lọ ni àwọn èèyàn kan wà lé wọn láti báyìí pé wọ́n wà lé wọn béèrè yín èyí tí ó fi fún ìyàwó rẹ̀ lésì èmi lọ́kọ́kọ́ wojú pé àbá kékeré àwọn tó wọn mọ̀ sọ pé àwọn níyàwó òun ẹ̀kọ́ náà ti pọ́n mi lé ìbùbá sí báyìí ìsọ fún yín Allahu Akbar. ó bá sanwó mọ́tò mi ó wá fún mi ní 500 naira. Allahu Akbar. owó yẹn ló gbé mi dé lóògùn àtọ́ máa já mi lẹ́yìn àrùn pàjá bíi aago 12 aago kan mo ní láti máa rìn ní wọn bá rìn désàlẹ̀ yóò pé tún rìn wàá tún rìn lọ mo wá rìn títí tó fi dàsìkò sínú. ọ̀rọ̀ àmì ọlọ́run náà ni. rárá fanu mọ̀tánu àléyà inú mi dùn gan-an àmì ọlọ́run jẹ́ ká lọ wo mọ́ṣáláṣí náà ìwọ náà lè máa rò pé kí ni mo fẹ́ fi support mosque yìí o owó èmi náà láti dá síṣẹ́ ọlọ́run o àábèrè tán bá fún wa lórí ọ̀fẹ́ láti fàkán nọ́mbà tán lè fi ṣe fún ẹ̀yin tọ́lọ́run wàá mọ̀ bí lórí ètò máa ń sọ bí ọlọ́run bá fi sí ẹ lọ́kàn bí ọlọ́run bá fi sí ẹ lọ́kàn torí ṣe rí gbà míì àwọn obìnrin wà tá a máa ń gbé sí tó máa ń tètè wù kò sí bí nǹkan ṣe lè rẹwà tó bá gbé sórí mábù kò lè wù ṣùgbọ́n tó bá gbé sórí ilẹ̀ pọ̀tọ̀pọ̀tọ̀ ó máa jáde kò yẹ ká tún ṣe ẹ̀ sọ ṣùgbọ́n bó ṣe ń gbọ́ látàárọ̀ yìí ẹnì kan á ti máa sọ fún wọn náà pé níbi tíṣẹ́ ìdè yìí èmi náà gbọ́dọ̀ dá sí já lọ fojú lóúnjẹ wá lọ wo ohun tọ́lọ́run ọba ṣe tó tún sì máa ṣe àmì ọlọ́run ọjọ́ 4 oṣù 4 ni ètò wa ìbẹ̀rẹ̀ ọjọ́ yẹn jẹ́ ọjọ́ ìbí àmì ọlọ́run ní gbogbo ìgbà táwa náà dẹ̀ ń ṣètò yìí láàrin àmì ẹ̀ ọjọ́ 4 oṣù 4 ọdún yìí tí ẹ̀mí mi sọ pé kí n lọ sókun ẹ̀mí mi ló ní lọ sókun o òkun yẹn ni mo ti pàdé màmá kan tó ti lò bíi àìmọye ọdún tí jì kálé wọn ṣùgbọ́n nípasẹ̀ ètò láàrin ọ̀sẹ̀ kan tọ́lọ́run yí ayé wọn padà gbogbo ìwọ tó ń wò mí gbogbo ibi tó kù sí nínú ọ̀rọ̀ ayé ẹ̀ kí ọlọ́run wọlá àmì ọlọ́run tá a jókòó tì táwọn wò yìí gbogbo ibi tó kù sí ọlọ́run á ṣe fún ẹ nírọ̀rùn lágbára ọlọ́run ìrọ̀rùn ni ó ṣùgbọ́n kí ìwọ náà kó ṣọ́wọ́ ọwọ́ ẹ̀ tó bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ronú èrò wo ló ní sáwọn ọmọlàkejì ẹ̀ gbogbo tó ń ṣe lé òun ṣe lẹ́dẹ̀ òun ṣe fúnra àtọmọ ẹ̀ ní torí ńgbà tó bá lọ tó wọ́n á tọ́ka páwọn ọmọ yín rèé o ṣé o rántí bàbá kan lábẹ́òkúta tó ń kọrin tó pọ́pùlà gan Àyìnlá Ọmọwúrà ní gbogbo ìgbà tó bá ń sọ̀rọ̀ Àyìnlá Ọmọwúrà tó bá dárúkọ Báyéwu wọ́n ní ọmọ Báyéwu irú orúkọ wo ni wọ́n ń ṣílẹ̀ fúnra ẹ̀ jẹ́ ń gbé ẹ lọ mọ́ṣáláṣí àmì ọlọ́run bàbá ṣẹ́ ní ẹ lè fún wa lórí ọ̀fẹ́ àkànnà nọ́mbà ká filẹ̀ ó yá ẹ fún wa lákànnà nọ́mbà yẹn. àkáǹtì tí à ń lò fún mọ́ṣáláṣí 021 8165 GT Bank. orúkọ ló wà ń bẹ̀. GT Bank 021 8165 426 Sheik Mohammed Jamiu Sanusi. ilẹ̀ ni wọ́n sọ pé wọ́n ń dà sí ṣùgbọ́n àwọn tún lẹ̀ onílẹ̀ ṣe ohun tó lọ́n sọ dì lẹ́nìí so iwájú ilé yẹn náà rèé o wọ́n wá iwájú ilé yẹn báyìí àwa ń wọlé alájà funfun tó yàtọ̀ ládùúgbò yìí. àwọn tọ́lọ́run ọba ń darí sọ́dọ̀ ẹ̀ níbo ló ń kó sí. àwọn ẹ̀sìnkì tọ́lọ́run ń darí sọ́dọ̀ ẹ̀ kí ló fi ń ṣe. ẹ wo mọ́ṣáláṣí o ẹ wo mọ́ṣáláṣí ẹ wo mọ́ṣáláṣí tá a pè ní ọlọ́run báwo lèèyàn ṣe máa wá bí tọkàn ò ní gbà ọkàn ò ní balẹ̀ ẹ wo mọ́ṣáláṣí o ẹ wo mọ́ṣáláṣí ẹ wo ohun tó tò síbẹ̀ ẹ wo ohun tó yà sọ́tọ̀ ní ká pè ní ọlọ́run ọ̀pọ̀ ẹ̀dá ló ti ń ra àlùjọ náà fún rẹ̀ kó tó kúrò láyé gbogbo èyí tí wọ́n rí sọmọ fẹ́ ṣe ló fi ń kóyàwó jọ òun tó mọ́tò oríṣiríṣi tẹ̀léra wọn máa lò ó ohun tó ní kálukú ń ṣe à ń gbélé ẹ̀dọ́jọ́ iwájú ni kábíyèsí o Ayatollah Mosque and Islamic College Ayatollah means àmì ọlọ́run. Ayatollah Mosque and Islamic College ilé kéwú. àbáwọlé báyìí lẹ́gbẹ̀ẹ́ òtún òun ní tọ́ílẹ̀tì àwọn ọkùnrin àti ìwẹ̀ àwọn ọkùnrin. male toilet. lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà báyìí ní tàwọn obìnrin ilé ìwẹ̀ ní téèyàn wẹ̀ gẹ́gẹ́ bí pé gbogbo àwọn lógo tó gbé Islamic places Islamic center ìwẹ̀ ló ti wà ní ara ọ̀sára
so landing up ní à ń ṣe lọ́wọ́ ọ̀yá kàkà. àbáwọlé ṣẹ̀ṣẹ̀ lọ ìgbẹ́ sí. iṣẹ́ lọ lọ́wọ́ àwọn èsì náà àgbẹ̀dẹ́ ló ṣe àwọn èsì láwọn àwọn náà máa ń gbẹ̀sẹ̀ kólé láti lágbáwá àwọn wọn ń dè lọ́wọ́ ṣe. Yàgà fúrò yàrá ìmọ̀. Yàgà fúrò yàrá ìmọ̀. Ibi báyìí òun ní kọ́fà àyè àwọn obìnrin ní ìbáwọn yìí sì wọn ni wọ́n kú lọ. àyè àwọn obìnrin rèé Ọlọ́run ṣe ti parí ọjọ́ nígbà wà ní ẹ̀jẹ̀ mídíà láti pé gbogbo transmission ilẹ̀ ló máa wà clinic yẹn láti jẹ́ pé bóyá first aid wọ́n sì máa fi ṣe ìwé náà pé ọmọ ẹ̀kọ́ ó ní láti gba ó ní láti relax ó wọ́n fún láwọn ọ̀nà ó ní láti sùn ó ní láti because àwọn ọmọ tí wọ́n wá ní kí àwọn èèyàn so wọ́n tó ní láti wò fún ìgbà ọlọ́mọdé wa so àwọn tí wọ́n bá fẹ́ wo screen wọ́n bá súnmọ́ bí láwọn obìnrin lókè kí ìwọ́n lè máa wo máa ń tẹ̀lé very big screen kí ìjẹ́ wọlé tí màá wá máa yọ sí tí ò ní ìdíje ẹ̀yọ́ tó máa máa wo tó bá ṣẹlẹ̀ so ìlànà ìjà òkè láti Ya ilahi, ya ilahi. Ya ilahi alamin. Ayatollah Islamic College. Bíbá yìí ìdáná ọ́fíìsì ilé ọmọ tó bá wọlé tó bá jáde àwọn classrooms ẹsẹ̀ kọ́kọ́ so ẹjẹ́ kí wọ́n máa fi classroom wáyé ní ara òun ṣé gbogbo àwọn tó ń ran ìpín lọ́wọ́ lọ́wọ́ ọkùnrin ní obìnrin ní tó jẹ́ aládùúgbò ti fún yàn lọ́wọ́ àpòjù gbogbo àwọn tí Ọlọ́run ti fi ètò yìí ràn lọ́wọ́ ìṣẹ̀dá àwọn abọ̀ máa pèsè fẹ́ gbogbo àwọn tọ́lọ́run ti fi ètò yìí múnú wọn dùn ẹ wo màmá tí mo wo last time ní ọbẹ̀ dèmi tẹ́ lọ síbẹ̀ I saw the woman I watched the program ẹ wo orú ìṣẹ̀mí yẹn ẹ mọ̀ pé báwọn bá ṣàdúrà náà ìṣẹ̀dá wọn ṣàdúrà gbogbo àwọn tó ti rí bẹ̀rẹ̀ alára ìtọ́ni ìṣẹ̀dá wọn àbùkù ìṣẹ̀dá wọn àbùkù Ọlọ́run tó dá gbogbo àmà àbùkù wa lẹ́ẹ̀kan sí gbogbo àdúgbò yìí látòrí àwọn olóyè àwọn onílù àwọn àgbààgbà community ẹ̀yin lẹ́ làmì Ọlọ́run àmì Ọlọ́run gbogbo oríire yín ni ohun tí a gbé kalẹ̀ àjọ ṣe kò ní bàjẹ́ fún àwọn tó jẹ́ lẹ́sìn míì ládùúgbò ọ̀rẹ́ gbogbo wọn lè ní àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì ládùúgbò wa ẹ ṣe ẹ̀kọ́ àti wọn náwó ọ̀fẹ́ ẹgbẹ́ báwa náà sí àárín wa dé dá all the Christians in this community I sincerely say very big thanks to you for the support